Mo kí gbogbo èèyàn tí ó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Tó bá ṣe pé ilé nìwọ wà, mo kí ẹ. Tó bá sì jẹ́ pé ẹnu iṣẹ́ náà ni, mo kí yín. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Ńlá ńlá ẹyẹ tí ń ta ní gbagba oko, àgbàlagbà ẹyẹ tí ń fò ní ìfò mọ̀síàdà. Kẹ́yẹkẹ́yẹ má ké mọ́ ẹyẹ ìyá mi ló gbọ̀de. Èmi náà ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Àṣà Yorùbá dùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń ṣe fídíò káàkiri orí Facebook náà ń ba àṣà Yorùbá jẹ́. Nítorí pé èyí tí àwọn ọmọ yẹn tó bá ń gbé káàkiri, ẹni tó bá dánwò, tó bá ti rí pé kò ṣiṣẹ́, a máa tàbùkù àṣà Yorùbá. Kò ní mọ̀ pé àwọn ọmọ yẹn gangan fúnra wọn náà ń gbégbèkúgbè kiri. Ìwọ tó wá ṣe pé gbogbo nǹkan tó bá ti post, Yorùbá level náà ni. Èyí tí mo fẹ́ sọ yìí náà, Yorùbá level ni. Ìwọ dánwò. Tó bá wá dánwò, wà á rí pé àṣé àwọn Yorùbá level kan wà tó ṣe pé èèyàn ò ní miss ẹ̀ nígbèsí ayé èèyàn. Gbogbo ẹ̀yin tó yẹ pé inú yín dùn wípé generation Dr. Lékan Sàlámì lẹ bá wáyé, Aláàfin Ìṣẹ̀mbáyé, mo kí gbogbo yín. Nítorí pé ẹni tí ò bá mọ̀, òun ni ò mọ̀. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó lọ́rọ̀ Dr. Lékan Sàlámì. Iṣẹ́ kan wà tó ṣe pé wọ́n máa fi ń dẹ́rù bá èèyàn nílẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n máa ń bẹ̀rù iṣẹ́ yìí jù, àwọn ará church ni. Àwọn náà sọ pé àwọn ní àdúrà táwọn máa ṣe, àwọn ni prayer warrior. Àwọn náà tún bẹ̀rù ogun jù. Ìyá tèmi náà ẹni tó ń lọ church ni o. Bó ti ẹ̀ jẹ́ pé bàbá mi ìmáàmù mọ́ṣáláṣí ni. Ṣùgbọ́n èmi gbogbo ẹ̀ papọ̀, òun lèmi wá kó pọ̀. Àti pé èmi tún wá ń ronú pé àwọn ẹ̀sìn táwọn òyìnbó àtàwọn Arab gbé wá yìí, ó má lè jẹ́ pé wọ́n fi ń tàn wá pẹ̀lú ìhùwàsí wọn tá à ń rí yìí. Lálákọ̀ọ́kọ́, ẹ wo àwọn òyìnbó. Gbogbo ìgbà tí wọ́n ń ṣòwò ẹrú, àwọn òyìnbó náà ń ṣe. Débi pé àwọn ẹlẹ́sìn Roman, mi ò fẹ́ dárúkọ wọn. Ẹlẹ́sìn Roman, àwọn náà bá wọn ṣe. Church wọn ó bá wọn ṣe. Tó yẹ pé generation wa yìí náà ṣe ń sọ pé we are sorry. Ṣùgbọ́n gbà yẹn wọn ò sorry. Gbogbo bá yẹn ṣe àwọn baba ńlá wa nílẹ̀ aláwọ̀ dúdú, tó ṣe pé wọ́n force wọn láti máa ṣe iṣẹ́ tí wọn ò sanwó. Wọ́n gbin àgbàdo, wọ́n ti padlock mọ́ àwọn baba ńlá wa lẹ́nu kán ba lè má jẹ nínú àgbàdo. Ìgbà yẹn èmi wá ń béèrè pé ṣé wọn ò tí ì mọ Kristi ni àbí wọ́n ti mọ Kristi? Ṣáwọn tán wá treat àwọn baba ńlá wa báyìí, ìjẹ́ wọ́n lè rí ẹ̀sìn tó lè gbéyàn dé ìjọba ọ̀run kan fi hàn wá. So èyí kì í jẹ́ kí èmi bá ẹ̀sìn kankan bínú. Kò bá jẹ́ Christian o, kò bá jẹ́ Muslim, àjọ ń ṣe náà ni. Ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ẹ̀sìn tí wá ń bí, àwọn yẹn ni mo accept jù. Wípé ẹ̀sìn tí wá ń bí, ohun gangan ló yẹ ká máa ṣe. Ṣùgbọ́n nínú ẹ̀sìn tí wá ń bí yẹn náà, 98% scammer ni. So k'Ọlọ́run ṣàánú gbogbo wa ni. Ní tí mo fẹ́ sọ nípa iṣẹ́ yìí, òun náà ni pé iṣẹ́ yìí kò sí kankan díẹ̀. Ṣùgbọ́n tán bá fi dẹ́rù ba èèyàn tó bá sá lọ sí church, ìran oríṣiríṣi náà máa rí sẹ́ni yẹn. Wọ́n lè sọ pé àwọn kan wà, wọ́n ráǹdì inú kòtò kan, wọ́n ń gbèrò aburú sẹ́ni yẹn. Wọ́n lè sọ pé wọ́n á wá fi exaggeration sí bí wọ́n máa fi mọ̀ pé àwọn eléyìí gan wọ́n bẹ̀rù ogun jọ Ọlọ́run lọ. Ṣùgbọ́n kì í ṣe gbogbo church. Àmọ́ church tẹ rò pé kò sí ńbẹ̀, ó wà ńbẹ̀. Torí ẹ̀ kì í jẹ́ kí n sọ pé bóyá kì í ṣe gbogbo wọn. Ká ṣá gbà pé báwọn ṣe ń ṣẹ̀sìn ní Nàìjíríà nìyẹn. Torí òyìnbó tí wọ́n yàtọ̀ sí tiwa. Mi ò condemn ẹ̀sìn kankan, tẹ bá gbọ́rọ̀ mi yé. Ní tí mò ń sọ ni pé àwọn kan wà tí wọ́n máa tún fi exaggeration sí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n fi ń dẹ́rù bá èèyàn lásán ni. Ẹni tó bá ṣiṣẹ́ náà tó fi dẹ́rù bá ẹ, ó lè má ní oògùn míì lọ́wọ́ kó yẹ pé eléyìí nìkan ló kàn mọ̀. Ṣùgbọ́n ìwà tí wàá rò pé ó wà nínú ẹgbẹ́ àjẹ́, ó wà nínú ẹgbẹ́ kinní kan. So ìmọ̀ ó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. So ìwọ tó bá ń gbọ́ fídíò yìí, in tó gbọ́ lẹ́nu mi, kọ síbì kan, kọ orúkọ mi sí. Béèyàn ṣe ní ìmọ̀ nìyẹn. Ìmọ̀ ń dédé wá lọ́jọ́ kan. Ṣùgbọ́n téèyàn bá ń gbọ́rọ̀ lẹ́nu àwọn tí Ọlọ́run bá fún ní ìmọ̀ díẹ̀díẹ̀, téèyàn bá wá gbọ́ púpọ̀, á wá kó jọ. Béèyàn ṣe ní ìmọ̀ nìyẹn. Iṣẹ́ yìí kí ni wọ́n máa fi ń ṣe? Ẹ jẹ́ kí n sọ story kan fún yín. Story náà ni ìyá kan.
ìyá yìí ń ta túwó. Ìgbà tó wá yá wọ́n wá rí pé ìyá yìí ń tà dáadáa, ẹnìkan náà bá gbé gba túwó nítòsí ọ̀dọ̀ ẹ̀. Nítorí pé ní Èkó pàápàá jùlọ lọ́jọ́ Sunday lálẹ́ túwó lọ́pọ̀lọpọ̀ wa máa ń jẹ ní 80s kó tó di pé ayé lajú tó yìí. Gbogbo 88, 89, 90 túwó lọ́pọ̀lọpọ̀ máa ń jẹ ní alẹ́ Sunday. So ìyá yìí ó máa ń tà gan ní alẹ́ Sunday. Alẹ́ Sunday gangan òun lọ́jà ẹ̀ máa ń tà jù. Ẹlòmíì bá gbégbá túwó. Bẹ́ẹ̀ lòmíì ṣe gbégbá túwó yìí. Ìyá yìí wá dá ọgbọ́n kan. Ní ọgbọ́n tó dá òun náà ni pé ẹni tó gbégbá túwó yẹn ó wá rí pé òun gbé túwó kaná 2 hours túwó jiná, 3 hours túwó jiná, 4 hours túwó jiná. Ìgbà tó yá lẹ́ni yẹn sọ túwó kalẹ̀ ló lọ dá túwó náà nù. Ó ní ọwọ́ ayé ti wọ̀. Kí náà ṣe tí túwó fi jiná, òun náà ni mo fẹ́ kọ́ wa. Tó ṣe pé èèyàn máa fi ń dẹ́rù ba èèyàn, òun ni. Ọmọ Yorùbá ó lè fi dẹ́rù ba ẹ̀yà míì, ó lè fi dẹ́rù ba Yorùbá ẹgbẹ́. Kò túmọ̀ sí pé ẹni yẹn lájẹ̀, àṣírí ni. Kí ni àṣírí náà? Òun náà ni mo fẹ́ sọ fún wa lónìí. Tá bá fẹ́ ṣe tó ṣe pé oúnjẹ téèyàn bá gbé kaná kò ní jiná, kódà bó ṣe ráìsì ló ń sè, ẹ rí pé kò ní jiná. Tí bá ti ń sọ iṣẹ́ yìí, àwọn ọ̀jọ̀gbọ́n tó máa ń gbọ́ náà wọ́n á ti máa kan sáárá níbi tí wọ́n bá wà pé òótọ́ ni confirm lẹ́ni yìí sọ. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ fídíò yìí, tẹ́ bá ti bá iṣẹ́ náà pàdé rí, àbẹ́ ti lò rí, àbẹ́ rí ibi tí wọ́n ti lò rí, ẹ dákun ẹ bá ń jẹ́rìí sí. Káwọn èèyàn tiẹ̀ lè mọ̀ pé ìjọ òótọ́ ni Dr. Lekan Salami ń sọ àbí irọ́ ni. Tá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá ẹja àrọ̀. Iṣẹ́ yìí mo post ẹ̀ ní 2017 fún àwọn mẹ́mbà wa kan tán wà ní inú gúrùpù kan tí a dá sílẹ̀ fáwọn tó serious pẹ̀lú wa. Ìwọ náà tó bá fẹ́ darapọ̀ mọ́ àwọn gúrùpù tí mò ń sọ yìí, àyè wà. Kì í ṣe gbogbo iṣẹ́ inú gúrùpù náà là ń sọ. Ẹ wò 2017 mo ti fi ṣe àǹfààní fáwọn èèyàn ni mo ẹ̀ṣẹ̀ wá ń sọ lénìí. Tẹ́ bá ń gbọ́rọ̀ mi ó ti yàtọ̀ sí èèyàn tó sọ pé ẹni tí mo ṣe fún, ẹni tí mo sọ fún, ago ló rà fún mi, bàtà ló rà fún mi. Ẹ̀tàn ni gbogbo àwọn yẹn. Àwa tó ṣe pé à ń sọ àṣírí fáwọn èèyàn láti 2015 gan, wọn ò ra nǹkan bẹ́ẹ̀ fún wa. Iṣẹ́ ẹyọ kan ni ìwọ wá ló sọ fún yàn láti pé kódà mo sì ń jàǹfààní ẹ̀ lọ, ó ra gbá fún mi, ó ra àwo fún mi. Tẹ́ bá wá lo iṣẹ́ náà kò ní ṣiṣẹ́. So ẹnu lásán ni gbogbo eléyìí. Àwọn tó ń appreciate wa o, ṣùgbọ́n kì í ṣe téèyàn fi ń dọnu káàkiri. Iṣẹ́ tí mò ń sọ yìí tẹ́ bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá ẹja àrọ̀ kan. Kì í ṣe ẹja àrọ̀ tínú fish pond, ẹ jẹ́ kó jẹ́ tìbílẹ̀. Bóyá ta mú nínú canal àbí tójò ń rọ̀, ta rí inú àgbàrá òjò àbí nǹkan kan tí kì í ṣe ẹja tán train nínú fish pond. A wá mú blade, a fi pa ẹja yìí, a gé lọ́rùn. Tá bá ti gé ẹja yìí lọ́rùn, ẹ̀jẹ̀ ẹja yìí a gbé sínú igbá, a gbé ẹ̀jẹ̀ sínú igbá. Tá bá ti gbé ẹ̀jẹ̀ ẹja yìí sínú igbá, a wá kó odidi atare kan, a là, a kó gbogbo ọmọ atare yẹn, a kó sínú ẹ̀jẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbé pamọ́ síbì kan. Lẹ́yìn ọjọ́ kẹsàn-án tó bá ti wà ńbẹ̀, ẹ̀jẹ̀ yẹn á ti gbẹ mọ́ àwọn atare yẹn. Ẹ jẹ́ ká lọ kó àwọn kóró atare yẹn, ẹ jẹ́ ká kó sínú pálí ìṣáná. Tá bá ti kó sínú pálí ìṣáná, tá bá wá fẹ́ lò, ẹ jẹ́ ká lọ mú pálí ìṣáná jáde. Àrò tán ti ń dáná, ẹ jẹ́ ká ju ẹyọ atare bóyá méjì, ẹ jẹ́ ká jù sínú ẹ̀. Tá bá jù sínú ẹ̀, èyíkéyìí oúnjẹ tán bá sè lórí àrò náà kò ní jiná. Kò ní jiná. Táwọn ọmọ kéékèèké bá fẹ́ post kíní ẹ gbọ́ àṣírí ni kì í ṣe òògùn. Wọ́n ti ẹ̀ ti wá sọ kíní ẹ̀ di style. Àṣírí ni kì í ṣe òògùn. Ẹ̀tàn náà ló pọ̀ jù ń bẹ. Ṣẹ̀rí n tán pè láṣírí ẹlòmíì, ìbéèrè yẹn á máa wà nínú ẹ̀ pé kí ni ìyàtọ̀ àṣírí àti òògùn? Ó wà very simple. Kàrámọ̀nà kan ti pọ̀. Àṣírí ni in tí ìwọ ò mọ̀ tèmi sọ fún ẹ. Ó parí. Kì í ṣe pé àṣírí eléyìí kì í ṣe òògùn. Òògùn náà bó ò bá mọ̀ tèmi sì mọ̀ tí n bá ti sọ fún ẹ tí ìwọ náà ti mọ̀. Àṣírí ni téèyàn ò mọ̀ tẹ́lòmíì mọ̀. Torí ẹ̀ gbogbo àṣírí láyé
ọwọ́ Ọlọ́run ni, torí kò sí ní tó mọ̀ láyé ìtẹ́nìkan ò mọ̀, ọ̀nà kan lè jìn kéèyàn tó rí, ṣùgbọ́n tẹ́lòmíì ti mọ̀ yẹn àṣírí ni téèyàn ò bá mọ̀, ṣùgbọ́n tẹ́lòmíì bá ti mọ̀ ó ti kúrò láṣìírí, torí tí wọ́n mọ̀ èèyàn bíi 100 náà ó mọ̀, Ọlọ́run nìkan ló mọ nǹkan tẹ́nìkan ò mọ̀. So ẹlòmíì tó bá gbọ́ fídíò yìí ní tó máa sọ ni pé kí wá ní solution, tó rántí dáná ń bẹ̀ oúnjẹ ò jiná, kí wá ní ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ òun náà ni pé gbogbo eérú, igi, èédú, nǹkan kan tó wà nínú àrò yìí ẹ jẹ́ ká gbé kúrò ká lọ dànù síbì kan kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dáná nǹkan bá sè àwa jìnnà. Ẹ má gbàgbé pé gbogbo akitiyan tí Dr. Lekan Salami ń ṣe, gbogbo dátà tá fi ń sọ̀rọ̀ yìí nítorí n ta ṣe ń ṣe òun náà ni pé àwa ọmọ Yorùbá a kóra wa jọ nínú ẹgbẹ́ kan. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, kò sẹ́ni tí kò lè jàǹfààní ẹgbẹ́ náà, kò sí bó ṣe lè wù kó gbọ́n tó, kò sí bó ṣe lè wù kó rí. Ìwọ tó yẹ pé lóyìnbó ni ẹ́ bó darapọ̀ mẹ́gbẹ́ náà wàá rí nǹkan gain. Ìwọ tó ṣe pé babaláwo ni ẹ́ tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà wàá rí nǹkan gain lọ́pọ̀lọpọ̀ gan. Tó bá jáfà tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà wàá rí nǹkan gain, nítorí pé n tá à ń ṣe ń bẹ̀ ni pé kálukú ń kọ́ra wọn ní nǹkan tí wọn ò mọ̀. Nǹkan tí wò ó mọ̀ ẹlòmíì mọ̀, tó bá sọ fún ẹ ìwọ náà á mọ̀. Nǹkan míì tí ìwọ náà mọ̀ tẹ́lòmíì náà ò mọ̀, tí ìwọ náà bá sọ fún wọn àwọn náà á mọ̀. Fún àpẹẹrẹ èèyàn ní oògùn jẹ̀díjẹ̀dí ó ní lọ́wọ́ tó jogún bá àbí tó gbọ́ lẹ́nu ẹnìkan tó sì ti ń lò tipẹ́. Ó ṣeé ṣe kí ìwọ náà má ní oògùn náà rùn. Tí ìwọ bá sọ oògùn jẹ̀díjẹ̀dí yìí ẹlòmíì náà sọ oògùn náà rùn, gbogbo ẹ̀ á máa jọ wúlò fúnra wọn. Àwa táwa wà nínú ẹgbẹ́ náà a ju 200 lọ. Ó túmọ̀ sí pé ìwọ tó ò tiẹ̀ mọ̀ nǹkan kan rárá tó ń lo oògùn kankan tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà tó má bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan ẹyọ kọ̀ọ̀kan fún ẹ wàá mọ̀ nǹkan 200. Tó bá dẹ̀ pé o ti mọ nǹkan mẹ́wàá tẹ́lẹ̀ wàá mọ nǹkan extra 200 míì. Tó bá sọ nǹkan méjì fún ẹ wàá rí pé wàá mọ nǹkan 400. So kí wọ́n wá wo àdúrà àǹfààní tó wà ń bẹ̀. Àṣà ìbílẹ̀ Yorùbá òun là ń gbéga, a sọ ẹnikẹ́ni di babaláwo. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ náà a rẹ́gísítà ẹgbẹ́ lọ́dọ̀ ìjọba, CAC approved òun ni ẹgbẹ́ náà, ó sì ní ID card. Ibikíbi tó bá wà láyé yìí tó bá ti jẹ́ pé WhatsApp ó débẹ̀ o lè kópa nínú ẹgbẹ́ náà. Kì í ṣe ẹgbẹ́ tó máa sọ fún yín pé ẹ máa wá sí meeting lọ́jọ́ mẹ́rin, máa wá sí meeting lọ́jọ́ mẹ́ta rárá. Tá bá nílò káríra wa lójúkorojú, ẹgbẹ́ ló máa ń gbé ìdánilẹ́kọ̀ọ́ káàkiri, kò wá sílùú tá kì í gbé lọ. À ń gbé lọ Ìbàdàn, à ń gbé lọ sí Ìkòròdú, à ń gbé lọ sí Badagry, à ń gbé káàkiri ni, à ń gbé lọ sí Ìlọrin, kò sílùú tí a kì í dé. Ibikíbi tó bá wà tá bá gbé súnmọ́ ìtòsí ibi tó ìwọ wà, ìwọ náà lè kópa ń bẹ̀. WhatsApp number mi òun lè fi bá mi sọ̀rọ̀ 08028565188. Á dára fún wa o. Gbogbo ohun tẹ́ bá gbọ́ lẹ́nu Dr. Lekan Salami, Ọlọ́run á jẹ́ kẹ́ máa ṣe kó máa rí bẹ́ẹ̀.